Iran kọminú lórí bóyá ogun Amẹ́ríkà lè tẹ̀síwájú tàbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn tí ìpàdé àlàáfíà forí ṣánpọ́n. Nílu Ikoyi Ile, wàhálà ohun rògbòdìyàn bẹ́ sílẹ̀ o látàrí àbẹ̀wò ìpàdé ìlú tí Soun tilẹ Ogbomoso Ngbero àti ṣe sí ìlú náà lọ́jọ́ ìṣẹ́gun Tuside. Pásítọ̀ kan ti dá awuyewuye sílẹ̀ o látàrí ọ̀rọ̀ rí tó pín lórí pẹpẹ pé òun wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òun fóṣù méjì láì lo epo. Dárúkọ pẹ̀lú ẹ̀rí tó dájú àwọn tó fi rìbá lọ́ọ́ láti gbé ìgbésẹ̀ ìyọnípò Mákindé bí bẹ́ẹ̀ kọ́ olórí ilé aṣòfin àná nípínlẹ̀ Ọ̀yọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn aráàlú tí àdó olóró iléeṣẹ́ ológun òfurufú balẹ̀ sí ọjà wọn ti ṣàlàyé ohun tí ojú wọn rí nípínlẹ̀ Yobe. Jìbìtì lásán ni ìlérí ìrètí ọ̀tun renewed hope tí Aarẹ Tinubu ṣe fún àwọn ọmọ Nàìjíríà. Arẹ́gbẹ́ṣọlá ló tabánà ọ̀rọ̀ náà jáde bẹ́ẹ̀. Ọwọ́ wọn ò mọ́ o. Alaiṣẹ kọ́ làwọn Olufarakasa tó ṣe kongẹ ìkọlu ojú òfurufu Jilli. Mínísítà fétò ààbò ilẹ̀ wa ló ṣàlàyé ọ̀rọ̀ náà. Ayédatiwa ṣàbẹ̀wò sáwọn agbègbè tí ààbò ti mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn ìwọ́de tako ìjínigbé. Ó ní ọwọ́ ti tẹ àwọn ajínigbé tó tó 100 tó ń ṣọṣẹ́ láabi nípínlẹ̀ náà. Olórí Oluwaṣindárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn ọmọ Iran kọminú lórí bóyá ogun Amẹ́ríkà lè tẹ̀síwájú tàbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn tí ìpàdé àlàáfíà forí ṣánpọ́n. Ìbáṣepọ̀ tí kò dánmọ́rán tó wà láàrin Iran àti Amẹ́ríkà túbọ̀ burú síwájú sí lẹ́yìn tí ìpàdé àlàáfíà láàrin orílẹ̀-èdè méjèèjì tó wáyé ní Pakistan lulẹ̀. Iléeṣẹ́ ọmọ ogun Amẹ́ríkà sọ pé òun yóò bẹ́gi dínà ojú ọ̀nà tí ọkọ̀ agbépo Iran gbà kọjá nígbà tí Iran náà dúnkokò pé òun yóò gbógun ti àwọn orílẹ̀-èdè Gulf tó ń ṣàtìlẹ́yìn fún Amẹ́ríkà láyìíká òun. Ọ̀rọ̀ náà ti dá ìbẹ̀rùbojo sọ́kàn àwọn èèyàn Iran báyìí pẹ̀lú ìbẹ̀rù pé àdó olóró tún lè padà máa rọ̀ lé àwọn lórí. Ọkùnrin ẹni 20 ọdún kan nílùú Karaj tó súnmọ́ Tehran sọ fún àwọn akọ̀ròyìn pé òun tilẹ̀ rò pé wọ́n máa fẹnu kò láti dá ogun náà dúró ni. Òun gbàgbọ́ pé ogun náà yóò tún padà bẹ̀rẹ̀ tàbí lọ́sẹ̀ tó ń bọ̀ tàbí lọ́jọ́ míì láìpẹ́. Nínú Iran, ìjọba ti gbé ojú òpó ayélujára ti pa láti nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn, èyí tó mú kó nira fún àwọn aráàlú láti kàn sí àwọn mọ̀lẹ́bí wọn. Ìjọba orílẹ̀-èdè náà sọ pé èrèdí ìgbésẹ̀ ọ̀hún ní láti dènà ìkọlù sí àwọn láti orí ayélujára. BBC News Persian tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ ìròyìn BBC níbẹ̀ bá àwọn aráàlú kan sọ̀rọ̀ tí wọ́n sì sọ pé àwọn kò ti ìjọba tó wà lóde lẹ́yìn, àmọ́ èròǹgbà àwọn èèyàn náà kì í ṣe èròǹgbà gbogbo aráàlú. Ọkùnrin ẹni 20 ọdún míì ní Tehran sọ pé òun gbàdúrà pé kí ogun náà má padà bẹ̀rẹ̀, àmọ́ òun gbàgbọ́ pé yóò tún padà bẹ̀rẹ̀. Ó ní níṣe lòun wá iṣẹ́ ṣe báyìí kí orí òun má bàa dàrú. Ẹ̀wẹ̀, obìnrin kan tó ti lé 20 ọdún ní tirẹ̀ sọ pé òun gbàgbọ́ pé òpin yóò dé bá ogun náà láìpẹ́. Ọ̀dọ́bìnrin náà ní òun gbàdúrà pé wọ́n máa dá ojú òpó ayélujára padà. Òun gbàdúrà pé kí wọ́n jíròrò dáadáa kí wọ́n sì fẹnukò lórí ohun tí wọn yóò ṣe nítorí ìtẹ̀síwájú ogun yìí kò dáa fún àwọn èèyàn Iran rárá. Àwọn ọmọ orílẹ̀-èdè Iran míì tí wọ́n kàn sí BBC lásìkò ogun náà kọminú nípa ojú òpó ayélujára tí kò ṣiṣẹ́. Wọ́n ní yàtọ̀ sí pé ìgbésẹ̀ náà kò jẹ́ kí wọ́n rí àwọn ìròyìn tó ṣe pàtàkì mọ́, ó tún ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ àtàwọn oníṣòwò. Ọkùnrin míì nílùú Tehran ní kò sí ẹnikẹ́ni tó ń borí ogun náà nínú wọn. Ó ní owó tí òun ní àpamọ́ lè gbé òun fún oṣù méjì péré, ó pọ̀ jù. Kí ni yóò ṣẹlẹ̀ lẹ́yìn tí owó náà bá ti tán tí ogun sì ń lọ lọ́wọ́? Ẹlòmíì sọ pé ọkùnrin balẹ̀ báyìí ju ìgbà tí Trump ń ju àdó olóró sí àwọn lọ, ṣùgbọ́n ẹ̀rù sì wà nínú ọkàn òun. Ó ní tí wọ́n bá tilẹ̀ fẹnu kò lórí àdéhùn àlàáfíà pẹ̀lú bí ètò ọrọ̀ ajé ṣe wá dẹnu kọlẹ̀ yìí, ìgbé ayé wa yóò ṣòro jọjọ. Òun gbàdúrà kí wọ́n fẹnu kò fún àdéhùn àlàáfíà, àmọ́ inú ìbẹ̀rùbojo ni òun wà. Ọkùnrin míì tó ti lé ní 30 ọdún nílùú Karaj ní òun kò gbàgbọ́ pé ààrẹ Trump yóò yí ìpinnu rẹ̀ padà látàrí ètò ìdìbò abẹ́lé tó ń bọ̀ l'Amẹ́ríkà nínú oṣù kọkànlá ọdún 2026 yìí. Gẹ́gẹ́ bó ṣe sọ nínú ìwòye rẹ̀, ó ní òun ò rò pé Amẹ́ríkà yóò dẹ̀yìn. Tí wọ́n bá dẹ̀yìn, ó túmọ̀ sí pé wọn yóò lulẹ̀ nínú ètò ìdìbò náà ni. Ẹ̀wẹ̀, lóṣù kìíní ọdún yìí ní iléeṣẹ́ ọmọ ogun Iran kọlù àwọn tó ń ṣe ìwọ́de
lòdì sí ìjọba nínú èyí tí wọ́n ti gbẹ̀mí èèyàn 6,508 tí wọ́n sì tún fi ìgbóró òfin gbé èèyàn 53,000 ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàléláàádọ́ta míì. ẹ̀wẹ̀ ìjọba orílẹ̀-èdè náà ní èèyàn 3,375 ló ti bá ogun Amẹ́ríkà lọ láti ìgbà tí Amẹ́ríkà àti Israel ti bẹ̀rẹ̀ ogun gbígbé ti àwọn. lọ́wọ́ yìí wọn kò tí ì kéde ìgbà tí ìjíròrò míì yóò wáyé láàrin Amẹ́ríkà àti Iran, àmọ́ níṣe ni ọjọ́ iwájú Iran míì lògbòlògbò báyìí nítorí ogun ọ̀hún. Nílùú Ikoyi Ile wàhálà ohun rògbòdìyàn bẹ́ sílẹ̀ o látàrí àbẹ̀wò ìpàdé ìlú tí Soun tilẹ̀ Ogbomoso Ngbero àti ṣe sílùú náà lọ́jọ́ ìṣẹ́gun Tuesday. ńṣe lọ̀rọ̀ di gbàgbós fún bí àwọn èèyàn kan tí ń ju ògiri òkò tí ń ba onílé gíláàsì lẹ́rù sí àwọn èèyàn tí wọ́n ń pariwo wọn pé àwọn èèyàn Gandhi ni. nínú fọ́nrán fídíò kan tó hàn dé lórí ìtàkùn ayélujára ìkànnì Facebook tó ṣàfihàn àkójọpọ̀ àwọn ọ̀dọ́kùnrin tí wọ́n ń tú jáde tó ń ti àwọn ohun ìjà bíi àdá, igi, òkúta tí wọ́n sì ń jù sí àwọn èèyàn tó wà níwájú wọn. ohùn ẹnu ènìyàn kan nínú fọ́nrán fídíò náà ń pariwo pé àwọn ti lé àwọn èèyàn Ògbómọ̀ṣọ́ pa, àwọn ti lé àwọn èèyàn Gandhi pa. ṣé ṣáájú ní awuyewuye tí ń lọ lẹ́yìn ìgbà tí àtẹ̀jáde àti ṣe àbẹ̀wò ṣe ìpàdé pẹ̀lú àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ìkòyí ti jáde. ohun tí ó fa awuyewuye náà ní kò sẹ̀yìn bí àwọn èèyàn kan tí wọ́n pè ní àwọn ọmọ bíbí ìlú Ìkòyí ṣe tú jáde fẹ̀hónú hàn tako ṣíṣe àbẹ̀wò tàbí ṣe ìpàdé pẹ̀lú àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ìkòyí. wọ́n ní àwọn ò fẹ́ kí aláyélúwà ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta Soun tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣàbẹ̀wò sílùú àwọn. nínú fọ́nrán fídíò kan tóun náà hàn dé lórí ayélujára ìkànnì Facebook ló ṣàfihàn àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ ìlú náà tí wọ́n ń pariwo kọrin lóhùn kan ṣoṣo pé àwọn ò fẹ́ o, àwọn ò gbà kí Gandhi wọ ìlú Ìkòyí wá, àwọn ò fẹ́ o, àwọn ò gbà kí Gandhi ó wọnú ìlú Ìkòyí wá. nínú ọ̀rọ̀ àwọn àgbààgbà bíi mẹ́ta tí wọ́n gba ohùn wọn sílẹ̀ nínú fọ́nrán fídíò náà tí wọ́n sọ pé àwọn ń gba ẹnu sọ lórúkọ ìdílé àwọn ìtẹ́ Oníkòyí. wọ́n ní àbẹ̀wò Soun tilẹ̀ Ògbómọ̀ṣọ́ bí ẹni tí ń bọ̀ wá mọ̀ọ́mọ̀ dá wàhálà sílẹ̀ ni nítorí pé kò sí àjọṣepọ̀ kankan láàrin àwọn àti ìlú Ògbómọ̀ṣọ́. wọ́n ní lóòótọ́ ni pé ìjọba ìbílẹ̀ Oríire jọdá ìlú Ìkòyí àti Ògbómọ̀ṣọ́ pọ̀ àmọ́ kò sí àjọṣepọ̀ kankan láàrin àwọn. nítorí náà àwọn ò faramọ́ àbẹ̀wò Soun tilẹ̀ Ògbómọ̀ṣọ́ nílùú Ìkòyí lásìkò yìí. wọ́n ní àti pé àwọn ò tí ì lọ́ba lórí àpèrè Oníkòyí, tí àwọn bá lọ́ba àwọn Soun lè ṣe àbẹ̀wò torí ọba ló ń gbàlejò ọba. àwọn bàbá àgbà náà jẹ́ kí ó di mímọ̀ pé àwọn àti Aláàfin, Olúgbọ́n, Àrẹsà àti Òǹpẹ̀tù làwọn jọ ń ṣàṣepọ̀ láti ìgbà ìwáṣẹ̀. Ilé Ifẹ̀ làwọn sì ti wá tẹ̀dó kì í ṣe láti Ògbómọ̀ṣọ́. bí fọ́nrán fídíò ìfẹ̀hónúhàn tako ṣíṣe àbẹ̀wò Soun tilẹ̀ Ògbómọ̀ṣọ́ síjọba ìbílẹ̀ Oríire nílùú Ìkòyí náà ti di tọrọ fọ́nkalẹ̀ lórí ayélujára ìkànnì Facebook. bẹ́ẹ̀ ni àwọn baálé-baálẹ̀, àwọn ọrùn ìlẹ̀kẹ̀ láwọn ìlú tó wà níjọba ìbílẹ̀ Oríire jáde sọ̀rọ̀ pé ìmọ̀ sí àwọn ni àbẹ̀wò ọba Gandhi Soun tilẹ̀ Ògbómọ̀ṣọ́. wọ́n ní fúnra wọn làwọn lọ bá kábíyèsí láti gbé àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè lábẹ́ èròǹgbà ìdàgbàsókè ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ń pín kiri àwọn ìjọba ìbílẹ̀ yòókù wá sí ìjọba ìbílẹ̀ Oríire náà. wọ́n ní àbẹ̀wò ọba Gandhi kì í ṣe fún nǹkan míì yàtọ̀ sí ọ̀nà àti mú ìgbáyé gbádùn wá fún àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Oríire. èyí làwọn awuyewuye tó súyọ ṣáájú ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 14 oṣù kẹrin tí ọ̀rọ̀ náà di ohun tí àwọn ọ̀dọ́ ìlú Ìkòyí fi ṣèkọlù sáwọn èèyàn tí wọ́n ní wọ́n ń gbáradì láti pàdé ọba Gandhi kọ́wọ̀ọ́rìn pẹ̀lú rẹ̀ wọnú ìlú Ìkòyí. ìkọlù wàhálà náà la gbọ́ pé ó ṣokùnfà ohun tí ọba Gandhi fi jáwélé àbẹ̀wò rẹ̀ láti ṣèpàdé pẹ̀lú àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Oríire. nínú ọ̀rọ̀ rẹ̀ aláyélúwà ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta Soun tilẹ̀ Ògbómọ̀ṣọ́ sọ pé àwọn ò ní lè lọ pẹ̀lú àwọn èèyàn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tí wọ́n fẹ́ kọ́wọ̀ọ́rìn pẹ̀lú àwọn lọ sí ìjọba ìbílẹ̀ Oríire látàrí àwọn tí wọ́n fẹ́ fa wàhálà tóun ò sì fẹ́ wàhálà ní tòun. nínú fọ́nrán fídíò kan tó ṣàfihàn ọba Gandhi àti àwọn ọrùn ìlẹ̀kẹ̀ tó fi mọ́ àwọn èèyàn ìlú tí wọ́n ti múra gbáradì láti lọ nínú ìrìn àjò náà. ọba Gandhi Afọlábí sọ fún àwọn èèyàn náà pé alákòóbá
làwọn tí wọ́n fẹ́ torí àbẹ̀wò ọ̀hún fa wàhálà wọ́n fẹ́ kó bá òhun sọ òun lórúkọ ni òun ò sì ní gbà wọ́n láàyè kábíyèsí ni kì í ṣe ti ojo tàbí ìbẹ̀rù àmọ́ fún àlàáfíà ṣé onílùú òní fẹ́ kó tú kábíyèsí ọba Ghandi Àfọlábí láwọn so ìrìn àjò àti lọ síjọba ìbílẹ̀ Oríire náà rọ̀ di ọjọ́ míì àti pé ọjọ́ tí yóò bàjẹ́ àti bí ìrìn àjò náà yóò ti lọ àwọn yóò fi tó aráàlú létí àmọ̀ràn olóòtú ìròyìn wa ni pé káwọn àríjẹ nídìí mọ̀dàrú ó má dájú pé ó tàfà sókè yìí dóborí bọ́ba yóò rí tọ̀hún wò ó àti fún àwọn oníròyìn abẹ́lé kí a ṣọ́ra fún àwọn àhesọ ìròyìn àti ìròyìn tàbí ìtàn tó lè da omi àlàáfíà ìlú rú àdúrà wa ni pé Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ àlàáfíà yóò sì jọba nílùú Ògbómọ̀ṣọ́. Pásítọ̀ kan ti dá awuyewuye sílẹ̀ o látàrí ọ̀rọ̀ ẹ̀rí tó pín lórí pẹpẹ pé òun wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òun fóṣù méjì láì lo epo. Báwọn èèyàn kan ṣe ń sọ pé múlẹ̀ ni bẹ́ẹ̀ làwọn èèyàn míì sọ pé èyí pọ̀jù fún àwọn láti gbà ó fún bí pásítọ̀ kan nílẹ̀ wa Nàìjíríà Onu Emeka ti sọ̀rọ̀ tó fa àríyànjiyàn lórí ìtàkùn ayélujára pé òun ti wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan fún oṣù méjì láì fi epo sínú rẹ̀ rí. Wòlíì náà sọ èyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀rí nínú ìwàásù rẹ̀ kan tí fọ́nrán fídíò rẹ̀ gba orí ìtàkùn ayélujára láìpẹ́ yìí. Nígbà tó ń wàásù náà lásìkò tó ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu ó sọ di mímọ̀ pé iṣẹ́ ìyanu sì tún wà lónìí ó sì gba àwọn onígbàgbọ́ níyànjú láti máa ní ìgbàgbọ́ ààyè. Wòlíì náà ní òun wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún oṣù méjì láì lo epo láì sí epo rárá. Ọ̀rọ̀ náà tí pásítọ̀ ọ̀hún sọ ló mú kí ọ̀pọ̀ ènìyàn máa béèrè pẹ̀lú ìyanu pé báwo ni èyí ṣe lè ṣẹlẹ̀ láì sí epo. Ó ní kò sí epo kankan nínú ọkọ̀ iṣẹ́ ìyanu sì tún wà lótìtọ́ Ọlọ́run sì ń ṣe iṣẹ́ ìyanu. Àwọn ẹ̀rí rẹ̀ yìí sì ti mú kí oríṣiríṣi àríyànjiyàn bẹ̀rẹ̀ lórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn kan ti gbà pé òtítọ́ ni wòlíì náà ń sọ tí wọ́n ní àwọn ní ìgbàgbọ́ nínú rẹ̀ tí àwọn míì sì ń ṣiyèméjì lórí ọ̀rọ̀ náà pé ǹjẹ́ ó wà lè rí bẹ́ẹ̀ lóòótọ́. Dárúkọ pẹ̀lú ẹ̀rí tó dájú àwọn tó fi rìbá lọ̀ láti gbé ìgbésẹ̀ ìyọnípò Mákindé bí bẹ́ẹ̀ kọ́ olórí ilé aṣòfin àná nípínlẹ̀ Ọ̀yọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olórí ilé tẹ́lẹ̀ rí ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéolú Adélékè ti rọ olórí ilé aṣòfin Débọ̀ Ògúndóyin láti fìdí ẹ̀sùn pé àwọn kan gbèrò láti yọ gómìnà Ṣèyí Mákindé nípò múlẹ̀. Adélékè ní Ògúndóyin gbọ́dọ̀ dárúkọ àwọn tí wọ́n ń gbèrò bẹ́ẹ̀ dípò gbígbé àhesọ ọ̀rọ̀ kiri. Èyí ló ń wáyé lẹ́yìn tí Ògúndóyin fẹ̀sùn kàn pé àwọn kan fi owó tabua àti àtìlẹ́yìn ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC lọ òun tí òun bá ṣe ìlànà yíyọ Ṣèyí Mákindé. Nígbà tó ń sọ̀rọ̀ Adélékè ní gẹ́gẹ́ bí ẹni tó ní ìmọ̀ nípa ìgbésẹ̀ ìlànà òfin àti ẹni tó ti kópa níbi ìlànà dídènà yíyọ gómìnà nípò rí ó ní ó pọn dandan fún Ògúndóyin láti sọ àsọyé ọ̀rọ̀ lórí ẹ̀sùn tó fi kan Olúbàdàn Ọba Rashidi Ládọjà àti ìyàwó gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Florence Ajimobi. Ó ní gbogbo àwọn tí wọ́n fi owó àbẹ̀tẹ́lẹ̀ lọ Ògúndóyin ni ó gbọ́dọ̀ sọ àtàwọn tó sọ pé òun bá ṣe ìpàdé ní ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn náà. Ó fi kún pé àwọn ọ̀rọ̀ tí olórí ilé náà sọ níbi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ lọ́jọ́ Ajé Monday àti ohun tó sọ fáwọn akọ̀ròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday tako ara wọn tó sì ní ó mú ìfura lọ́wọ́. Ó tún béèrè lọ́wọ́ Ògúndóyin pé ṣé wọ́n tì í láti fẹ̀sùn kan ọba Ládọjà ni àbí yóò jẹ́ ìgbésẹ̀ láti mú ìgbéga bá èrò rẹ̀ lágbo òṣèlú. Adélékè ṣèkìlọ̀ pé àwọn èèyàn kò ní ka ipò olórí ilé aṣòfin kún mọ́ bí wọn kò bá wá gbo ìṣẹ̀lẹ̀ náà délẹ̀délẹ̀ tó sì rọ Ògúndóyin láti ṣàlàyé ohun tó wáyé ní ẹ̀kúnrẹ́rẹ́ tí kò bá fẹ́ kí ìdákẹ́ rẹ̀ ṣe àkóbá fún lọ́jọ́ iwájú. Bí nǹkan kò bá ṣe ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ èèyàn ń sọ báyìí nípínlẹ̀ Ọ̀yọ́ lórí ohun tí Ayọ̀délé Fáyọ̀sí sọ pé gómìnà Mákindé fẹ́ yọ Olúbàdàn Ládọjà nípò tí ọ̀rọ̀ sì jáde báyìí pé Ládọjà gan-an ló ń pète àti lé Mákindé kúrò nílé ìjọba. Ọjọ́ Àìkú ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2026 ni Fáyọ̀sí sọ pé Mákindé ń pète àti yọ Olúbàdàn kúrò nípò. Kò pẹ́ ní gúdúgbẹ̀já láti ẹnu ọ̀nàrẹ́bù Gbénga Oyèkọ́lá tó ń sojú ẹkùn Àtìbà tó sì tún jẹ́ akó ìjánu nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀nàrẹ́bù Oyèkọ́lá fi àtẹ̀jáde kan síta lọ́jọ́ Ìṣẹ́gun níbi tó ti sọ pé Olúbàdàn Ládọjà àti Florence Ajimobi tí í ṣe ìyàwó gómìnà Ọ̀yọ́ tẹ́lẹ̀
olóògbé Abíọ́lá Ajímọ̀bí ránṣẹ́ pé abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ Adébọ̀ Ògúndòyìn ó ní wọ́n ṣèlérí fún un pé àwọn yóò fún ní tíkẹ́ẹ̀tì tí yóò fi dupò ilé ìgbìmọ̀ aṣojú nínú APC àwọn yóò sì tún fún un lówó tabua pẹ̀lú gẹ́gẹ́ bí asòfin Gbénga Oyèkọ́lá ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde rẹ̀ náà ó ní àwọn ikọ̀ tó ń ṣiṣẹ́ fún kí ìrẹ́pọ̀ má sí tí wọ́n sì fẹ́ lo ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ láti dá wàhálà sílẹ̀ fún ìjọba àti Mákindé ló wà nídìí ètè tuntun yìí Oyèkọ́lá ṣàlàyé pé Adébọ̀ Ògúndòyìn fi tó Olúbàdàn létí láti ran òun lọ́wọ́ nínú ìgbésẹ̀ àti di gómìnà Olúbàdàn sì sọ pé kí Ògúndòyìn yọjú sóhun ó ní lásìkò ìpàdé Ògúndòyìn pẹ̀lú Olúbàdàn àwọn gbọ́ pé ọba Aládọjà gbà á nímọ̀ràn láti má ṣe dupò gómìnà dípò bẹ́ẹ̀ ọba náà sọ fún un pé wọn yóò fún un ní tíkẹ́ẹ̀tì ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lábẹ́ àsíá ẹgbẹ́ APC pẹ̀lú owó tí yóò fi ṣètò ìdìbò náà ó ní ṣùgbọ́n Ògúndòyìn sọ pé òun kò fẹ́ Oyèkọ́lá ṣàlàyé pé Ògúndòyìn sọ pé Florence Ajímọ̀bí náà tún ránṣẹ́ pé òun lórí ọ̀rọ̀ yìí kan náà ó sì tún ṣèlérí owó tabua fóun ṣùgbọ́n òun kọ̀ kókó pàtàkì tí Oyèkọ́lá sọ pé òun torí ẹ̀ ṣàlàyé yìí ni pé àwọn kan ni wọ́n bá ìjọba Mákindé dìtẹ̀ tí wọn kò fẹ́ nípò ó ní òun kò lọ́wọ́ sírú rẹ̀ ní tòun bẹ́ẹ̀ ni wọn kò pe òun sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá ó ní òun yọ ara òun kúrò pátápátá nínú ètò yòówù tàbí ìgbésẹ̀ tó lè da àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú ó parí àtẹ̀jáde rẹ̀ náà pẹ̀lú ọmọ ọkọ ni òun kì í ṣe ọmọ àlè ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú tí àdó olóró iléeṣẹ́ ológun òfurufú balẹ̀ sí ọjà wọn ti ṣàlàyé ohun tí ojú wọn rí nípínlẹ̀ Yobe níṣẹ́ ni ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa tó mẹ́hẹ̀ ń fojoojúmọ́ peléke sí bó tilẹ̀ jẹ́ pé àwọn iléeṣẹ́ aláàbò ń gbìyànjú àmọ́ kàkà kí ìkọlù àwọn agbésùnmọ̀mí máa dínkù níṣe ló ń le kókókó sí ó sì máa ń ṣeni láàánú nígbà mìíràn tí àwọn ológun bá ṣèṣì ju àdó olóró sí ibùdó tí àwọn agbésùnmọ̀mí bá sá pamọ́ sí nítorí pé ọ̀pọ̀ àwọn aráàlú tí kò mọwọ́ mẹsẹ̀ náà máa ń fara kásá nínú ìkọlù náà látàrí ìṣẹ̀lẹ̀ àìpẹ́ yìí tó wáyé ní Yobe àwọn èèyàn agbègbè náà sọ fún àwọn akọ̀ròyìn pé èèyàn tó lé ní 100 ló bá ìkọlù náà lọ wọ́n sọ pé ọ̀pọ̀ òkú ló fọ́n sí gbogbo inú ìlú táwọn míì sì fọ́nká sínú igbó torí ètò ààbò tó mẹ́hẹ̀ nílẹ̀ Nàìjíríà ọ̀kẹ́ àìmọye èèyàn ló ti bá ìkọlù àwọn agbésùnmọ̀mí lọ bí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ṣe ń kọlù àwọn aráàlú lọ́tún ní ikọ̀ agbésùnmọ̀mí ISWAP náà ń sọsẹ́ lọ́sìn ara kò rọ okùn bẹ́ẹ̀ ni kò rọ adìẹ nílẹ̀ Nàìjíríà lẹ́ka ètò ààbò wa èyí tó mú káwọn ológun má lè sùn forí lé òṣùká ìdí rèé táwọn ológun ṣe ń dọdẹ àwọn agbésùnmọ̀mí yìí kiri láti gba agbára lọ́wọ́ wọn káwọn aráàlú lè sun àsùnpìyè ọ̀pọ̀ awuyewuye ló máa ń wáyé lásìkò tí báàlù ológun bá ṣèèṣì kọlù aráàlú àmọ́ lọ́pọ̀ ìgbà táwọn ológun bá ń dọdẹ àwọn agbésùnmọ̀mí yìí àwọn aráàlú tí kò mọwọ́ mẹsẹ̀ ni wọ́n máa ń fara kásá níbi ìṣẹ̀lẹ̀ náà Yorùbá ní níbi tí erin méjì bá ti ń jà koríko ìgbẹ́ ni yóò jìyà ibẹ̀ nígbà mìíràn àwọn ológun máa ń ṣèèṣì ju àdó olóró sáwọn agbègbè tí aráàlú wà èyí tó máa mú ẹ̀mí ọ̀pọ̀ èèyàn lọ lásìkò yìí ni awuyewuye yóò súyọ láàrin àwọn aráàlú sí ológun gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ọjà ńlá kan láàrin ààlà ilẹ̀ Borno sí Yobe èyí tó mú ẹ̀mí èèyàn tó lé ní 40 lọ gẹ́gẹ́ bí ìròyìn BBC News Yorùbá ṣe gbé jáde síta wọ́n ṣe àkójọpọ̀ ìgbà 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tí bàálù ológun ti ṣe sì kọlù aráàlú ní oṣù kínní ọdún 2023 kò dín ní èèyàn 57 tó jáde láyé lágbègbè Rukubi nípínlẹ̀ Nasarawa nígbà tí àdó olóró iléeṣẹ́ ọmọ ogun balẹ̀ síbẹ̀ agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé súnmọ́ ààlà ilẹ̀ ìpínlẹ̀ Benue àti Nasarawa nínú oṣù kejì ọdún 2022 ní ọkọ̀ òfurufú ọmọ ogun Nàìjíríà ṣekú pa ọmọdé 7 tí ọ̀pọ̀ èèyàn míì sì farapa lórílẹ̀‐èdè Niger ìròyìn ní àwọn jàǹdùkú ní ìkọlù náà dojúkọ àmọ́ àwọn aráàlú bá lọ nínú oṣù kejìlá ọdún 2022 ní àdó olóró ọmọ ogun Nàìjíríà ṣekú pa èèyàn 64 ní ìlú Mutunji ní ìjọba ìbílẹ̀ Sanfara àwọn èèyàn tó wà níbẹ̀ sọ pé púpọ̀ lára àwọn tó kú ló jẹ́ jàǹdùkú àmọ́ ọ̀pọ̀ aráàlú náà jáde láyé nínú ìkọlù ọ̀hún lára àwọn tó kú ní obìnrin àtàwọn ọmọdé wà iléeṣẹ́ ọmọ ogun sọ nígbà náà pé àwọn jàǹdùkú lòun ń dojúkọ ogun náà kì í ṣe aráàlú àgọ́ àwọn jàǹdùkú ní àwọn ọmọ ogun dojú ìjà kọ nínú oṣù kẹfà ọdún 2022 kó tó ṣèèṣì pa àwọn aráàlú abúlé Kùkúnwà níjọba ìbílẹ̀ Sàfánà
tó wà ní ìpínlẹ̀ Katsina ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Ọ̀pọ̀ èèyàn ló jáde láyé níbẹ̀. Ọkọ̀ òfurufú ọmọ ogun kan tó ń lọ kojú ikọ̀ Boko Haram nínú oṣù kẹrin ọdún 2021 ṣèèṣì sọ àdó olóró sí àwọn akẹgbẹ́ rẹ̀. Ìròyìn ní kò dín ní 20 ọmọ ogun tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Nínú oṣù kẹsàn-án ọdún 2021 kan náà, ọkọ̀ òfurufú ọmọ ogun Nàìjíríà ju àdó olóró sí àárín abúlé kan ní ìjọba ìbílẹ̀ Yunusari nípínlẹ̀ Yobe. Èèyàn 10 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Jìbìtì lásán ni ìlérí ìrètí ọ̀tun, renewed hope, tí Aarẹ Tinubu ṣe fún àwọn ọmọ Nàìjíríà. Arẹ́gbẹ́ṣọlá ló tabánà ọ̀rọ̀ náà jáde bẹ́ẹ̀. Rauf Arẹ́gbẹ́ṣọlá tó ti fi àkókò ìgbà kan jẹ ọmọ òṣèlú APC ti sọ pé jìbìtì lásán ní ìlérí ìrètí ọ̀tun, renewed hope, tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe fún àwọn ọmọ Nàìjíríà. Ó ké sí Tinubu pé kó kọ̀wé fi ipò sílẹ̀ látàrí ètò ààbò tó mẹ́hẹ ní Nàìjíríà. Arẹ́gbẹ́ṣọlá ló sọ ọ̀rọ̀ náà níbi ìpàdé gbogbogbò ADC tó wáyé nílùú Àbújá. Ó ní ọdún 4 sẹ́yìn ní ìjọba Tinubu ṣèlérí ìrètí ọ̀tun fún àwọn ọmọ Nàìjíríà. Ọdún 3 sínú ìjọba rẹ̀, ìlérí kan náà ló sì ń ṣe fáráàlú, bó tilẹ̀ jẹ́ pé aráàlú kò rí ìrètí ọ̀tun kankan gbà. Arẹ́gbẹ́ ní nígbà wo gan-an ni ìrètí yìí yóò wá sí ìmúṣẹ? Èsì ìbéèrè yìí kò le rárá. Jìbìtì lásán ni. Tí àwọn bá fún wọn láàyè, ìjọba yìí yóò tẹ̀síwájú láti máa ta ìrètí ọ̀tun fáráàlú títí ayérayé. Wàyí o, agbẹnusọ Tinubu Báyọ̀ Ọ̀nànúgà ti dá padà fún Arẹ́gbẹ́ṣọlá lórí ọ̀rọ̀ náà tó fi tàbùkù ìjọba ọ̀gá rẹ̀. Ọ̀nànúgà júwe Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí ẹni tó kùnà nínú ojúṣe sí ọmọ Nàìjíríà lásìkò tó wà nípò òṣèlú. Gẹ́gẹ́ bó ṣe sọ lójú òpó ayélujára Twitter rẹ̀, Ọ̀nànúgà ní ó yẹ kí Arẹ́gbẹ́ṣọlá yẹ ara rẹ̀ wò nígbà tó wà nípò gómìnà àti mínísítà abẹ́lé, nítorí ìnira nìkan ni aráàlú mọ̀ lásìkò rẹ̀ lórí àlééfà. Rauf Arẹ́gbẹ́ṣọlá, akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, ti sọ pé kò sóhun tó lè yí ẹgbẹ́ náà kúrò lójú ọ̀nà tó ń tọ̀. Bẹ́ẹ̀ ni kinní kan kò lè ṣẹlẹ̀ tí yóò wá fi rẹ̀ ADC láyé. Ó ní bí kò ṣe sẹ́ni tó lè fọwọ́ bo ògo oòrùn láti má tàn, bẹ́ẹ̀ náà ni wọn kò lè dí ẹgbẹ́ òṣèlú ADC lọ́nà. Arẹ́gbẹ́ṣọlá sọ èyí níbi ìpàdé àpapọ̀ ẹgbẹ́ náà tí wọ́n ń ṣe láìwo ti gbogbo ìpèníjà tó ń kojú wọn lọ́wọ́lọ́wọ́. Ó fi kún pé òfin orílẹ̀-èdè Nàìjíríà làwọn ń tẹ̀lé, àwọn kò sì lè gbà káwọn èèyàn tí kò kúnjú òṣùwọ̀n máa gbilẹ̀ ní Nàìjíríà. Arẹ́gbẹ́ṣọlá sọ níbi ìpàdé àpapọ̀ náà pé ìjọba náà ṣèlérí ìrètí ògo lọ́dún 4 sẹ́yìn. Ọdún 3 ti pé ìrètí kan náà sáà ni. Àwọn ọmọ Nàìjíríà yẹ kí wọ́n rí èsì. Ojúṣe ti àwọn ni láti rí i pé àkóyawọ́ wáyé. Àwọn àgbààgbà ẹgbẹ́ náà bíi David Mark, Dino Melaye àti Rotimi Amechi wà níbi ìpàdé náà, títí kan Rabiu Kwankwaso àti Peter Obi pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ gbogbo. Ẹ̀wẹ̀, ìgbẹ́jọ́ àwọn olórí ADC tó yẹ kó wáyé lónìí ni wọ́n ti sún síwájú nílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè. Ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2026 ní kóòtù sún sí. Ẹjọ́ náà tí igun David Mark pè ní ìgbìmọ̀ ìdájọ́ ẹlẹ́ni 5 tí adájọ́ Mohammed Garba léwájú sún síwájú. Adájọ́ Garba ló fi àyè gba ìgbẹ́jọ́ náà láti má ṣe pẹ́ ju ọ̀sẹ̀ kan lọ, tó sì sún sí ọjọ́rú Wednesday tó ń bọ̀. Ọwọ́ àwọn ò mọ́ o. Alaiṣẹ kọ́ làwọn Olufarakasa tó ṣe kongẹ ìkọlu ojú òfurufu Jilli. Mínísítà fétò ààbò ilẹ̀ wa ló ṣàlàyé ọ̀rọ̀ náà. Mínísítà fétò ààbò ilẹ̀ wa Nàìjíríà Christopher Musa ti dúró lórí ohun tó sọ pé àwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù ojú òfurufú Jilli nípínlẹ̀ Borno kì í ṣe Alaiṣẹ. Wọ́n ní ọwọ́ àwọn èèyàn náà ò mọ́. Àwọn kan wà tí wọ́n ti agbódegbà fún àwọn agbésùmọ̀mí, tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí. Mínísítà náà, ẹni tó ń sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu léwájú rẹ̀ pẹ̀lú àwọn olórí òṣìṣẹ́ aláàbò nípa ọ̀rọ̀ ètò ààbò, Musa sọ wípé iléeṣẹ́ ológun gùn lé ìgbésẹ̀ ìtanilólobó tó dúró rè tí wọ́n sì kọlu agbègbè kan tí wọ́n pè ní ibùdó ìgbà pípẹ́ kan fún iṣẹ́ láabi àwọn agbésùmọ̀mí, níbi tí àwọn agbódegbà tí máa ń dókòwò pọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí náà. Ó sọ wípé kò sí àwọn èèyàn Alaiṣẹ kankan níbẹ̀. Ó ní ẹnikẹ́ni tó bá wà lágbègbè náà mọ ohun tí wọ́n ń ṣe. Wọ́n wà lágbègbè náà fún ìdókòwò pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Ìkọlù ojú òfurufú náà ló ti ṣáájú fa àríwísí látàrí ikú aráàlú, ṣùgbọ́n tí Musa da ìròyìn náà nù bí omi ìsanwó. Ó ní iṣẹ́ ìkọlù sí ibùdó àwọn agbésùmọ̀mí ọ̀hún tẹ̀lé ètò ìṣòfìntòtó
tó dúró déédéé. Ó ní iléeṣẹ́ ológun ojú òfurufú gbé ìgbésẹ̀ nípa iṣẹ́ ìtanilólobó ọ̀tẹlẹ̀múyẹ́. Àwọn dá agbègbè àwọn ibùdó agbésùnmọ̀mí náà mọ̀, àwọn sì ṣèkọlù sí i. Ó ní iṣẹ́ tí àwọn mọ̀ọ́mọ̀ ṣe ni. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní Jilli kì í ṣe ojúlówó ìletò ọjà ìlú rárá bó ti wù kó mọ̀, ṣùgbọ́n ó jẹ́ agbègbè ibi tí àwọn agbésùnmọ̀mí àti àwọn agbódegbà tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ wọn ti máa ń pàdé pọ̀ láti dókòwò, láti kó àwọn ohun èlò fáwọn agbésùnmọ̀mí tó fi mọ́ oúnjẹ, epo bẹntiróòlù àti àwọn èròjà míì tó máa ń ṣèrànwọ́ fún iṣẹ́ láabi wọn. Musa fi kún pé àwọn èèyàn mọ̀ọ́mọ̀ lọ sí agbègbè náà torí èrè tí wọ́n ń jẹ níbẹ̀, tó sì jẹ́ pé wọ́n mọ irú àwọn èèyàn tí wọ́n ń bá ṣe pọ̀, ṣùgbọ́n owó àti èrè tí wọ́n ti ń rí rànjú mọ́ wọn. Ó ní a ò lè ka ẹnikẹ́ni tó bá ń ṣàtìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí gẹ́gẹ́ bí aláìṣẹ̀ èèyàn lábẹ́ òfin wàhálà, jàgídíjàgan, ìkọjú ìjà, ìbọn kọ ara ẹni. Ó ní ẹnikẹ́ni tó bá ṣàtìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí wà lára wọn. Nígbà tó ń sọ nípa àwọn èèyàn míì tí wọ́n fipá mú láti máa dókòwò pọ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí, Musa fa ìlà tó gún régé láàrin àwọn Olufarakasa àti àwọn alábàáṣepọ̀ tó fara wọn kalẹ̀ lójúnà láti ṣàtìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí. Musa ní àwọn èèyàn tó ń fohun èlò ṣọwọ́ sáwọn agbésùnmọ̀mí ló ń fún àwọn agbésùnmọ̀mí lágbára sí i. Ó ní láìsí wọn, àwọn agbésùnmọ̀mí kò lè tẹ̀síwájú láti máa ṣọṣẹ́ láabi wọn. Ó sọ wípé tí àwọn ọmọ Nàìjíríà bá fọwọ́sowọ́pọ̀ kọ̀jálẹ̀ láti máa ṣe àtìlẹ́yìn fún ikọ̀ àwọn agbésùnmọ̀mí, ogun yìí yóò ti di ohun ìgbàgbé kíákíá. Ayédatiwa ṣàbẹ̀wò sáwọn agbègbè tí ààbò ti mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn ìwọ́de tako ìjínigbé. Ó ní ọwọ́ ti tẹ ajínigbé tó tó 100 tó ń ṣọṣẹ́ láabi nípínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti kéde ìgbésẹ̀ tó lágbára tako àwọn agbébọn àti àwọn ajínigbé tó ń ṣọṣẹ́ nípínlẹ̀ Ondo, pàápàá jùlọ láwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ẹkùn àríwá ìpínlẹ̀ náà. Ìgbésẹ̀ yìí wáyé látàrí onírúurú ìkọlù tó ń gbẹ̀mí àwọn aráàlú tó sì ń fa ìbẹ̀rùbojo láàrin wọn. Ayédatiwa wá ṣàpèjúwe àwọn ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà gẹ́gẹ́ bí ohun tó burú jáì. Ó sọ pé bó tilẹ̀ jẹ́ pé ìṣòro ètò ààbò jẹ́ ohun tí gbogbo orílẹ̀-èdè yìí ń kojú, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ondo kò ní fààyè gba irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà nípínlẹ̀ ọ̀hún. Gómìnà sọ àwọn ọ̀rọ̀ yìí lásìkò àbẹ̀wò ìbánikẹ́dùn tó ṣe sí ààfin Olúmafọ̀n ti ìlú Ìmàfọ̀n, Ọba Samuel Agbégbẹ̀yìngbé Aliu lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2026. Àbẹ̀wò náà ló wáyé bí àwọn olórí ìlú tó wà nínú ọ̀fọ̀ ṣe bẹ̀rẹ̀ fún ìgbésẹ̀ tó nípọn láti lè fòpin sí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn. Gómìnà ní àwọn ti gbé àwọn ìgbésẹ̀ tó lágbára láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn olùgbé agbègbè Ìmàfọ̀n lásìkò tó ń bá àwọn ènìyàn náà kẹ́dùn. Ayédatiwa sọ àrídájú rẹ̀ pé wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ tó lágbára lórí ọ̀rọ̀ náà láti lè dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn olùgbé agbègbè náà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn ẹ̀ṣọ́ aláàbò ti fi páńpẹ́ ọba mú àwọn afurasí ajínigbé 100 tí wọ́n sì ti gbé wọn lọ ilé ẹjọ́. Bákan náà, ó ní àwọn òṣìṣẹ́ aláàbò ń ṣe iṣẹ́ takuntakun láti fọ gbogbo àwọn igbó tó wà ní ìpínlẹ̀ Ondo mọ́ pátápátá kí àwọn oníṣẹ́ ibi má bàa rí ibi sápamọ́ sí láti ṣọṣẹ́. Ó wá rọ àwọn ará ìlú láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò kí àlàáfíà lè jọba láàrin ìlú. Ní ọ̀sẹ̀ tó kọjá ní àwọn agbébọn ṣọṣẹ́ ní ìlú Ìgúnsìn tí wọ́n sì ṣekú pa ìyá àti ọmọ nínú ọgbà tí wọ́n ti ń sin adìyẹ. Bẹ́ẹ̀ ni àwọn agbébọn náà jí àwọn 3 mìíràn kó lọ ní ọjọ́ kan náà, ṣùgbọ́n ọlọ́pàá dóòlà ẹ̀mí àwọn tí wọ́n jí gbé náà. Ní ọ̀sẹ̀ kan náà ní àwọn agbébọn tó ń ṣọṣẹ́ nílùú Ìmàfọ̀n tí wọ́n sì pa ọkùnrin kan tí gbogbo èèyàn mọ̀ sí $10. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìpànìyàn ń wáyé ní ìlú Ìlàdó tí àwọn ìkọlù àti àwọn ajínigbé yìí ń wáyé lemọ́lemọ́ láwọn agbègbè náà tí gbogbo àwọn ìlú yìí sì wà ní ìjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ń wáyé yìí ló mú kí àwọn ọ̀dọ́ àwọn ìlú wọ̀nyí ṣe ìfẹ̀hónúhàn ní ọjọ́ Sátidé tó kọjá tí wọ́n sì ké sí ìjọba Lucky Ayédatiwa láti wá ojútùú sí ìṣòro ètò ààbò tí wọ́n ń kojú. Ìfẹ̀hónúhàn yìí ló mú kí gómìnà ṣe àbẹ̀wò sí àwọn ìlú náà. Olúmafọ̀n ti ìlú Ìmàfọ̀n, Ọba Samuel Agbégbẹ̀yìngbé Aliu gbóríyìn fún gómìnà fún ìgbésẹ̀ tó gbé, ṣùgbọ́n ó ké sí gómìnà láti ṣe ìpèsè àwọn ohun èlò tó dára fáwọn ẹ̀ṣọ́ fìjìláńtẹ́. Ó ṣàlàyé pé àìsí ohun èlò láti kojú àwọn agbébọn yìí ló mú kí àwọn oníṣẹ́ ibi náà
máa mórí bọ́ lásìkò tí wọ́n bá ṣọṣẹ́. Bẹ́ẹ̀ ni ọba náà kọ̀rọ̀ ojú sí àwọn agbófinró pé wọn kò ṣe iṣẹ́ wọn bí iṣẹ́. Kábíyèsí sọ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò kì í jí gìrì sí iṣẹ́ lásìkò tí wọ́n bá pè wọ́n. Bẹ́ẹ̀ ni ó ṣàlàyé pé àwọn agbófinró ò ní àwọn ìbọn tí wọ́n lè fi kojú àwọn àgbébọn náà. Bákan náà, Òjó Gbàrí Àká tìlú Ìlàdó Ọba Káyọ̀dé Àjọmàlè sọ fún gómìnà pé kò sí àgọ́ ọlọ́pàá láwọn agbègbè náà, tó sì pè fún àgbékalẹ̀ oríkò fáwọn ọlọ́pàá láwọn ìlú tí àwọn agbébọn ti ń ṣọṣẹ́ náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, yóò sì dára fún yín.